ẹ kú dédé àsìkò yìí o àkójọpọ̀ ìròyìn ló ń dé sójú wòrán yín láti ABN television 15.9 nílùú Houston, Texas. Ọlábísí Ọládìméjì lóníròyìn. Ṣáájú ẹ gbọ́ kókó tó wà nínú ìròyìn náà. Mi ò sọ wípé bàálù tí yóò gbé ààrẹ padà sílé ti bàjẹ́. Oògùn olóró lílò ló ń fa ìwà ọ̀daràn. Àwọn oníbodè tíjọba ń wá ti yọjú fúnra wọn. Kí ló ń ṣẹlẹ̀ sí ààrẹ Muhammadu Buhari? Mi ò lówó dá padà fẹ́nì kankan. Àwa la polongo ẹgbẹ́ APC fún yín. Ayédáadé fáwọn ọmọ tí wọ́n rí gbà lọ́wọ́ àwọn Boko Haram. Ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹni tí ó jẹ́ mínísítà fún àṣà àti ọ̀rọ̀ tó ń lọ, Alhaji Lai Muhammad sọ wípé ọ̀rọ̀ tí wọ́n ní òun sọ nípa ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Muhammadu Buhari pé ọkọ̀ òfurufú tí yóò gbé ààrẹ padà sí Nàìjíríà ti bàjẹ́ nínú ọ̀rọ̀ rẹ̀ sí àwọn oníròyìn ní Ìlọrin. Ẹni tí ó jẹ́ abánidámọ̀ràn rẹ̀ Ọ̀gbẹ́ni Ṣẹ́gun Adéyẹmí sọ wípé mínísítà náà kò tí ì bá ẹnikẹ́ni sọ̀rọ̀ lórí ìgbà tàbí àkókò tí ààrẹ Buhari yóò dé. Ọ̀gbẹ́ni Ṣẹ́gun Adéyẹmí ní ọ̀rọ̀ yìí wá látọ̀dọ̀ àwọn aláhesọ, ó wá ń rọ àwọn ará ìlú kí wọ́n kó ọ̀rọ̀ náà dànù. Oògùn olóró lílò ló ń fa ìwà ọ̀daràn. Ẹni tí ó jẹ́ olórí ìgbìmọ̀ asòfin Dr. Bukola Saraki sọ wípé ìwà ajínigbé, olè jíjà pẹ̀lú àwọn ìwà ọ̀daràn míì tó gba ìlú kan báyìí ló jẹ́ pé látàrí egbòogi olóró lílò òun ló ń fà á. Ó sọ eléyìí nígbà tí wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí egbòogi olóró. Ìdánilẹ́kọ̀ọ́ yìí ọjọ́ kan ni wọ́n fi ṣe. Ẹni tí ó lọ ṣojú Dr. Bukola Saraki ni Senator Philip Aduda. Ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé àtúnṣe yóò wà nínú òfin tó dìrọ̀ mọ́ lílo egbòogi olóró kí ìjìyà tó nípọn gidi kó lè wà fún àwọn tó ń gbé tàbí ń lo oògùn olóró. Àwọn ọ̀gá oníbodè mẹ́ta tí ìjọba pẹ̀lú àwọn àjọ oníbodè ń wá látàrí ìbọn tó lé ní 6,000 tí wọ́n kó wọ Nàìjíríà ti yọjú fúnra wọn báyìí. Abdullahi Odiba Inna pẹ̀lú Yola Ibrahim ni wọ́n lo ipò wọn gẹ́gẹ́ bí oníbodè láti ran àwọn oníbàjẹ́ ẹ̀dá tí wọ́n kó ìbọn wọ̀nyí wọ̀lú Nàìjíríà. Ọwọ́ ti bà 3 nínú àwọn tí wọ́n kó ìbọn náà wọ̀lú: Oscar Okafor, Mahmood Haruna pẹ̀lú Sadiq Mustapha. Ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà fún àjọ oníbodè Hamid Ali sọ wípé ìwádìí ti ń lọ lọ́wọ́ àti wípé gbogbo àwọn tí ajé ọ̀rọ̀ náà bá ṣe mọ́ lórí yóò fi mú tán rìn. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ti kọ lẹ́tà sí ilé ìgbìmọ̀ asòfin wípé òun ti fi kún ààyè tó ń gbà tẹ́lẹ̀. Ó sọ wípé nítorí àlàáfíà ara òun lòun tún ṣe fi kún ìrìn àjò ọlọ́jọ́ 10 tí òun ti gbà tẹ́lẹ̀ kí òun lè ní ìwòsàn tí ó péye. Ọjọ́ 6 oṣù kejì ọdún yìí ló yẹ kí ààrẹ Muhammadu Buhari padà sí Nàìjíríà. Olùbádámọ̀ràn ààrẹ Ọ̀gbẹ́ni Fẹ́mi Adésínà sọ wípé Muhammadu Buhari kò tí ì parí ìwòsàn tó lọ gbà ní orílẹ̀-èdè United Kingdom. Nínú ọ̀rọ̀ tí ààrẹ àná Olúṣẹ́gun Ọbásanjọ́, ó ní kò yẹ kí ọ̀rọ̀ òṣèlú ó wọ àyà ara olórí orílẹ̀-èdè ilẹ̀ Nàìjíríà Muhammadu Buhari. Ó ní ẹnikẹ́ni tó bá ń gbèrò ikú sí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ yìí, ẹni náà jẹ́ ìkà àti amùṣọ ènìyàn, wípé ọ̀dájú nírú ẹni bẹ́ẹ̀. Àdúrà ló yẹ kí a máa fi ran ààrẹ wa lọ́wọ́ báyìí. Látàrí ìrìn àjò onísinmi lọ́jọ́ 10 tí ààrẹ Muhammadu Buhari ti rìn, tí ó sì tún ti fi kún ìrìn àjò náà, èyí túmọ̀ sí pé kò sẹ́ni tó mọ ohun tó ń ṣẹlẹ̀ sí ààrẹ Buhari ní pàtó. Ọ̀rọ̀ tó wà lẹ́nu gbogbo ọmọ Nàìjíríà ni wípé níbo ni ààrẹ wa wà, pẹ̀lú bí àwọn ará ìlú kò ṣe gbọ́ òtítọ́ kan. Ó ń kọ wọ́n lóminú ààyè tí ààrẹ wa wà gan-an. Igbákejì ààrẹ tí ó tún jẹ́ adelé báyìí, Ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò sọ wípé àlàáfíà ni ààrẹ wà àti wípé òun sì bá ọ̀gá òun sọ̀rọ̀ láìpẹ́. Nínú ọ̀rọ̀ tí ẹgbẹ́ òṣèlú PDP, wọ́n ní ìwà ìrẹ́jẹ gbáà ló jẹ́ kí àwọn ará ìlú má mọ ààyè tí olórí ìlú wọn wà níwọ̀n ìgbà tó jẹ́ pé owó ìlú náà òun ni wọ́n fi ń tọ́jú ààrẹ. Ní báyìí ọ̀gọ̀rọ̀ ọmọ Nàìjíríà tí wọ́n fi United Kingdom ṣe bùgbé ni wọ́n ní wọ́n rọ́ jáde lọ sí ilé aṣojú ní ilẹ̀ United Kingdom láti mọ ohun tó ń ṣẹlẹ̀ ní pàtó. Wọ́n ní bí ó ṣe ìṣẹ́jú 5 péré kí ààrẹ Muhammadu jáde
láti fi bá àwọn ènìyàn sọ̀rọ̀. Ṣùgbọ́n àwọn ọmọ Nàìjíríà tí wọ́n fi orílẹ̀-èdè United Kingdom ṣe ibùgbé sọ wípé irọ́ gbà ní ọ̀rọ̀ yìí, wípé àwòrán tí wọ́n fi hàn nínú ẹ̀rọ ayélujára ó ti ṣẹlẹ̀ ní ọdún méjì sẹ́yìn, wípé kò sí ẹnikẹ́ni nínú àwọn tó jáde láti ṣe ìwọ́de kankan. Ẹni tí ó jẹ́ mínísítà fún ìgbòkègbodò ọkọ̀ òfurufú tẹ́lẹ̀ rí, ọ̀gbẹ́ni Fani Káyọ̀dé ti sọ wípé òun kò ní owó kan dá padà yálà fún àjọ EFCC tàbí fún ìjọba àpapọ̀. Ó ní òun kò gba owó lọ́wọ́ ẹnìkankan, òun kò sì gba owó lọ́wọ́ àjọ kankan débi tí òun ó dá owó padà fún ẹnìkankan. Ó sọ eléyìí látàrí ẹ̀sùn ìjẹ́jọ́ tí wọ́n fi kàn án lórí owó tó tó 30 mílíọ̀nù náírà tí ó ṣe mọ́kùmọ̀kù nígbà tó wà gẹ́gẹ́ bí ọ̀gá ní mínísítà fún ìgbòkègbodò ọkọ̀ òfurufú. Ẹni tí ó jẹ́ bàbá àsàlẹ̀ fún ẹgbẹ́ òṣèlú APC, Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, ti sọ fún àwọn ọmọ Nàìjíríà wípé kí wọ́n túbọ̀ ní sùúrù kí àyípadà tí àwọn ṣèlérí fi dé. Tinubu ń sọ eléyìí nígbà tí ó ń bá àwọn tí wọ́n wọ́de ìta gbangba láti fẹ̀hónú hàn bí nǹkan ṣe ń lọ sọ̀rọ̀ ní Nàìjíríà. Ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé àwa la polongo ẹgbẹ́ òṣèlú APC fún yín, ẹ jọ̀wọ́ ẹ túbọ̀ mú sùúrù díẹ̀ sí i. Ọ̀gọ̀rọ̀ ènìyàn ló tún jáde láti fìbínú hàn lórí bí ọ̀rọ̀ ajé ìlú Nàìjíríà bó ṣe dẹnu kọlẹ̀ pátápátá. Ìwọ́de yìí ni olórin afẹ́ni Two-Face ti pè àwọn olórin bíi tiẹ̀ pẹ̀lú àwọn ọmọ Nàìjíríà láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú rẹ̀ láti fẹ̀hónú hàn sí ìjọba àpapọ̀. Ṣùgbọ́n tí Two-Face kárí bọnú látàrí ìhàlẹ̀ tó wáyé látọ̀dọ̀ ọ̀gá ọlọ́pàá fún ìpínlẹ̀ Èkó, ọ̀gbẹ́ni Fatai Owóṣeni, wípé òun yóò ti Two-Face mọ́lé pẹ̀lú àwọn ọ̀rọ̀ ìdáyàjá látọ̀dọ̀ agbẹnusọ fún ìjọba àpapọ̀, ọ̀gbẹ́ni Fẹ́mi Adésínà. Gbogbo eléyìí kò tún irun kan lára àwọn ẹgbẹ́ kan tí wọ́n kóra wọn jọ tí wọ́n pe ara wọn ní I Stand With Nigeria, tí olórin Charlie Boy sì ṣíwájú wọn lẹ́yìn ìgbà tí Two-Face tí ó ti fagilé ìwọ́de náà. Lẹ́yìn ọdún 6 tí gómìnà ìpínlẹ̀ Delta tẹ́lẹ̀ rí olóyè James Ibori sá kúrò ní Nàìjíríà lórí ẹ̀sùn ṣíṣe owó ìlú mọ̀kùmọ̀kù tí wọ́n fi kàn án, Chief James Ibori sọ fún àwọn oníròyìn wípé kì í ṣe pé wọ́n lé òun nílùú London nù. Ọ̀sẹ̀ tó kọjá ni olóyè James Ibori bọ́ síwájú adájọ́ nílùú London láti jẹ́jọ́ ilé oríṣiríṣi tó rà káàkiri òkè òkun pẹ̀lú owó tí ó kó káàkiri báńkì ní àgbáyé. Ilé ẹjọ́ kan tí a mọ̀ sí Southwark Crown Court, United Kingdom ní Ibori ti jẹ́jọ́ ní ọdún 2012 tí wọ́n sì sọ sí ẹ̀wọ̀n ọdún 6 tí wọ́n tún gbẹ́sẹ̀ lé àwọn nǹkan ìní rẹ̀. Ọdún 1959 ni wọ́n bí James Ibori. Ó ṣe gómìnà ìpínlẹ̀ Delta láti ọdún 1999 sí 2007 lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú PDP. Ìròyìn ilẹ̀ òkèèrè. Ọ̀gbẹ́ni olówó kan tó wá láti ìlú Amẹ́ríkà ti ṣèlérí láti ran àwọn ọmọ tí wọ́n rí gbà padà lọ́wọ́ àwọn Boko Haram, tí ó sọ fún wọn wípé òun ṣetán láti rán àwọn ọmọ wọ̀nyí lọ sí ilé ìwé. Ọ̀gbẹ́ni Robert Smith ló ṣèlérí láti fi eléyìí ran ìjọba Nàìjíríà lọ́wọ́. Ó ní ìgbésí ayé àti àyípadà rere ó ṣe pàtàkì fún àwọn ọmọ wọ̀nyí. Robert Smith ni àdàpọ̀ orúkọ rẹ̀ tó ń jẹ́ olówó tí kìí pariwo. Inú àjọyọ̀ ní ilẹ̀ Cameroon wà báyìí látàrí igbá orókè tí ẹgbẹ́ agbábọ́ọ̀lù ilẹ̀ náà gbé nínú ìdíje bọ́ọ̀lù AFCON tó ṣẹ̀ṣẹ̀ parí. Ẹni tó jẹ́ mínísítà fún ọ̀rọ̀ ààbò ní ilẹ̀ Angola, ó ti sọ fún gbogbo ọmọ ìlú wípé òun ṣetán báyìí láti gbé igbá pé òun fẹ́ díje fún ipò ààrẹ ìlú náà. Eré ìdárayá. Paul Pogba tí ó jẹ́ agbábọ́ọ̀lù fún Manchester United ti ra ilé tó tó mílíọ̀nù $3 tí gbogbo nǹkan amáyédẹrùn sì pè síbẹ̀ bámú. Ilé ìtura ni Pogba ń sùn láti bí oṣù 6 sẹ́yìn. Ìlú England ló ra ilé ọ̀hún sí. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù ilẹ̀ Cameroon ló gba ife ẹ̀yẹ ti Áfíríkà ní ìlú Gabon. Alákọ̀ọ́kọ́ tí wọn yóò gba ife ẹ̀yẹ AFCON yìí, àwọn ọmọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Burkina Faso ni wọ́n ṣe ipò kẹta. Arsene Wenger ti sọ di mímọ̀ wípé àwọn aláṣẹ Arsenal ti pè òun láti wá bá wọn ṣiṣẹ́ fọ́dún 2. Àwọn ọmọ ẹgbẹ́ akọ́nimọ̀gbá náà kùnà nígbà tí agbábọ́ọ̀lù Chelsea náà wọ́n ní àmì ayò 3-1. Ọpẹ́lọpẹ́ Lionel Messi
látàrí free kick tí wọ́n fi gbá ẹgbẹ́ agbábọ́ọ̀lù Athletic ṣánlẹ̀ lórí àmì ayò 3-0. ní báyìí Lionel Messi ni ó ń gbá bọ́ọ̀lù sáwọn jù nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona. ògbóǹtarìgì agbábọ́ọ̀lù ọmọ ilẹ̀ Brazil Pelé ti sọ wípé ọmọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona tí ó wá láti Brazil ní màá dára tí ó bá di kádàrá lórí pápá ju ọmọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Real Madrid Cristiano Ronaldo lọ. ó ní ṣùgbọ́n bí ó bá di kí a forí dára pẹ̀lú bọ́ọ̀lù Ronaldo kò lẹ́gbẹ́ kódà kò gbẹ̀yìn rárá. akọ́nimọ̀ọ́gbá ní Jose Mourinho ti fẹ̀hónú rẹ̀ hàn látàrí bí àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United kò ṣe kójú òṣùwọ̀n fún ti sáà yìí. ó ní àsìkò ti tó kí gbogbo wọn kí wọ́n lọ síwé àgbéjẹ́mọ́wọ́ kí wọ́n sì múra síṣẹ́ láti gbégbá orókè nínú ìdíje tí àwọn bá tún fẹ́ lọ. a kò ní rí jù báyìí lọ nínú àkójọpọ̀ ìròyìn láti iléeṣẹ́ ABN Television 15.9 tí ó bá tún ti jọ́ mi ọjọ́ rẹ̀ a tún máa kàn sí lákọ̀tún Ọlábísí Ọládìméjì òun lóníròyìn ó dìgbà.